Alhamdulilayi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n by two ṣe wà lénìí. Yes, ẹ follow mi kẹ́ wo nǹkan tí mo fẹ́ fi kọ́ọ̀pù yìí àti omi tó mọ́ yìí tí mo fẹ́ fi ṣe. Yes, then kí n tó tẹ̀síwájú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin, gbogbo ojú tó ń wò mí, mo dúpẹ́. Ẹ̀yin tẹ́ ń like, ẹ̀yin tẹ́ ń comment, ẹ̀yin tẹ́ ń fi gbogbo ọjọ́ follow mi. Thank you so much. Ẹ̀yin tẹ́ ti introduce àwọn èèyàn sí bíbá yìí tí wọ́n subscribe. May God continue to bless you. Thank you. More likes, more comment. Please subscribe. Agbára yín kò ní tán o. Nǹkan tẹ́ máa fi ṣe ọkọ ìyàwó yín, tẹ́ máa fi sọkọ ìyàwó yín kò ní wọ́n yín o. Ìyàwó yín náà ò ní kú, ẹ̀yin obìnrin ẹ̀ ní dààmú. Mo appreciate yín. Thank you so much. Thank you so much. Thank you so much. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ ń report page. Gbogbo ẹ̀yin tẹ́ ń report page. Need láti report page. Nítorí pé bẹ́yìn ṣe ń report, àwọn kan ṣàdúà. Mo mọ̀ pé èèyàn kan, èèyàn méjì, èèyàn mẹ́ta, wọ́n ti jórí ọ̀fẹ́ fẹ́ program yìí. Kí ló wá dé? In as much as ìwọ tó ń report, o fẹ́ kórè oko dédé, o fẹ́ lálùyọ, o fẹ́ kó mọ́ ìlú, kó mọ́ ọdún, o fẹ́ kẹ́mi rẹ̀ gùn, o fẹ́ lálùbọ́ríkà, mọ́ report page mi mọ́. Mọ́ report page mi mọ́. Modest, àwa modest. Kí ló tún fẹ́? Okay, ẹ̀yin ti dèmi, ẹ máa bá mi ká lọ. Ẹ má conclude, ẹ máa wò tán. Kí ni mo fẹ́ fi glass cup yìí ṣe tó mọ́ báyìí? Glass cup tó mọ́ báyìí àti omi lórí ọkọ àti ìyàwó náà ni. Àwọn ọmọdé kan wà, wọ́n ti bàlágà, wọ́n marry. Bẹ́ẹ̀ kò sí ẹ̀kọ́ tó péye láti lẹ̀. Wọ́n ṣe ọkọ àti ìyàwó wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn míì nínú wọn, wọn ò mọ ibi tí wọ́n ń fi okó sí nínú òbò tó fi máa doyún. Ẹ má gbàgbé pé mo ní ọkọ àti ìyàwó ni mò ń kọ́. Ọkọ àti ìyàwó ni mò ń kọ́. Tọkọ àti ìyàwó bá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí, kò lè jọ wọ́n lójú. Ẹ̀yin tí ẹ mọ̀kànmọ̀kàn ló máa jọ lójú. Bèlèntèlé gan, àti páàkì fídíò débi pé síbi pé ọmọ kékeré ò ní orí ọ̀fẹ́ àti wò. Àfọmọdé tó yẹ pé ó lọ declare high age. Àbọ̀mọdé tó lọ wo fídíò, tó lọ lo fóònù mọ̀mọ́ àbí bàbá rẹ̀, carelessness bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ni. Ọkọ àti ìyàwó ni mò ń kọ́. A dẹ̀ ń try láti wà modest. Mo believe pé understand ọ̀rọ̀ tí mò ń sọ báyìí. Wọn ò mọ ibi tó yẹ kí wọ́n fi okó wọn sí nínú òbò. Àwọn míì nínú wọn, wọ́n á fi sókè, wọ́n á fi sẹ́gbẹ́ bí, àbẹ́gbẹ́ bí, àbí sálẹ̀. Ibi tí kò sí hò, ibi tí Ọlọ́run ò dáwò sí. Ṣé ìwọ fẹ́ create ihò síbẹ̀ ni? Tó bá fi sẹ́gbẹ́ bí, tó fi sẹ́gbẹ́ bí, tó fi sókè, wàá dà o. Wàá kàn rí pé àtọ̀ rẹ̀ kàn dànù ní ṣararara. Wàá mọ̀ rò pé bí obìnrin yẹn ní ẹ̀dà ni. Obìnrin yẹn ò ní ẹ̀dà. Ìwọ ló mọ ojú ibi tó yẹ kó dà sí. Èmi ò sọ wípé bóyá ẹ̀dà ò sí o. Ẹ̀dà wà, infection wà, jẹ̀dí wà. Àìmọye nǹkan tó lè constitute tí obìnrin tí inú rẹ̀ máa fi gbóná, àìmọye bẹ́ẹ̀. Bèyí tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àwọn ọkùnrin tó mọ̀jú ibi tó yẹ fún wọn fokó wọn sí. Àwọn ọkùnrin. Ṣé bí ìyàwó ẹ̀ ni? Kí ni àǹfààní tó ti fẹ́? Ṣé bó ti sanwó orí ẹ̀? Ó yẹ kó understand bí abẹ́ yẹn ṣe rí, so that wàá mọ ibi tí wàá fi nǹkan sí tó máa doyún. Nítorí ẹ̀ mo fi ṣe program kan tí mo mú app dání. Like ìgbà tí mo lo app yẹn, mo mọ nǹkan tí mò ń ṣe. Ó yẹ kẹ́ take opportunity yẹn kẹ́ fi mọ nǹkan tí mò ń sọ. Níbi àárín méjì yẹn, níbi abẹ́ obìnrin, ibẹ̀ ni òbò, ibẹ̀ ni wàá tì sí. Ibẹ̀ ni wàá tì sí. Ibẹ̀ nìkan ló lè tì sí tó lè doyún. Ibẹ̀ yẹn ló ti máa walk way through tó fi máa pàdé egg tóbìnrin, tó fi máa wá lọ jókòó as oyún nínú uterus. Ilé ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Then ìgbà míì wà tí oyún òkè fi ń ṣẹlẹ̀. Ó ní pé obìnrin experience nǹkan tó ń jẹ́ ẹ̀dà. Obìnrin ó lè ní infections. Ọkùnrin náà lè ní infections. Obìnrin gan lè má máa ovulate due to hormonal imbalance lóríṣiríṣi. Ìyẹn kọ́ ni mo wá sọ. Lórí àtọ̀ ni mo wá sọ báyìí. Àtọ̀ rẹ̀ lè low. Bẹ́ẹ̀ kó tó di pé o lọ sí hospital, which is necessary. 100% necessary pé ẹ máa lọ sí hospital. Bẹ́ẹ̀ nínú ilé, o lè ṣálé run test fúnra rẹ̀ pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe ń sìn. Wàá sáré run test fúnra rẹ̀ so that ó mọ̀ nǹkan tó máa expect ní hospital. So that kò kí ṣe pé bóyá àyà rẹ̀ máa já gbìgì. Eléyìí ó lè mọ̀ jẹ́ 100%, but
at least is ó dáa. Mo dẹ̀ tún ṣe lè torí pé àwọn tó tún béèrè pé on point ṣé túláàsì ní ká dé hospital ká tó check àtọ̀ wa, ṣé kò sí like èyí tá a lè sáré run nílé, òun ló jẹ́ kí n wá ṣe lè. But ẹ má sì mí gbọ́, eléyìí ò wà comprehensive, èyí ò wà comprehensive. Èyí tó wà comprehensive ni kí wọ́n read ẹ̀ in total, tí wọ́n ń pè ní atoo analysis. Òun ló máa gbé ẹ̀kan táwọn olóyìnbó ń pè ní vitality jáde, òun ló máa gbé tí wọ́n ń pè ní motility, òun ló máa gbé morphology, òun ló máa gbé alive òun náà ní vitality, ó máa volumes gbogbo. Yes, nǹkan tó constitute fún àtọ̀ láti dé ibi tó yẹ kó dé láti dọmọ hospital lab test, òun ló máa gbé jáde. Èyí tí a fẹ́ ṣe yìí, a kàn fẹ́ kẹ́ ẹ ní idea ni pé what am I expecting kí n tó lọ sí hospital. Ṣó yé yín as ọkùnrin? Ẹ máa bá mi wá glass cup funfun báyìí, simple test ni. Ẹ máa bá mi wá, ẹ má gbàgbé ẹ máa lọ sí hospital ni most accurate 100% ní hospital. Eléyìí pé kí ni mo lè expect. Ìwọ tó jẹ́ pé o ti ṣe fúnra rẹ̀, ṣo mọ̀ pé ẹ̀rù ò ní báyìí. It is either wàá báyàwó rẹ̀ sùn, tó bá ti báyàwó rẹ̀ sùn, ò ní dà sínú ẹ̀, wàá dà sínú cup, clean cup, má fi ọwọ́ sí i. Mi ò bá ní kẹ́ ẹ gbà sínú rọ́bà dáàbòbò, bẹ́ẹ̀ àwọn rọ́bà dáàbòbò mìíràn wọ́n máa ń ní kẹ́míkà nínú. Kẹ́míkà yẹn ó lè sọ àtọ̀ rẹ di omi sharp. So gbà sínú cup ni, àbí kó jẹ́ wípé o lè help ara rẹ̀, tó bá lè help ara rẹ̀ tó máa fi dà, wàá wá dà sínú cup immediately, wàá gbà sínú cup immediately. Wọ́n jẹ́ kọ́wọ́ rẹ̀ kan bẹ̀, mọ́ sí rojọ́. Ẹ̀wọ̀n kẹ́mi teach ló yẹ kí mi mọ̀ sọ̀rọ̀. Mọ́ sí rojọ́, wàá wá cup báyìí, wàá ti wá omi clean water bí eléyìí. Mi ò bá yín tajà o, ẹ sanwó advert o, mo kàn ń fi ilé ṣe program tèmi ni o. Wàá wó mi, mo jẹ́ kó kún, bí kò wà dédé bí báyìí. Ṣé ẹ rí i? Fẹ́yìn tẹ̀ ní olùfẹ́ láti òní. Ó máa bó ṣe máa wà ní omi yẹn máa wà báyìí. Wàá ti gbé kalẹ̀, má ṣe kí ẹ̀, jẹ́ kó wà báyìí. Àtọ̀ rẹ instantly, má jẹ́ kátẹ́gùn fẹ́ sí, instantly wàá wá rọra wàá yọ sínú cup, má ṣe scatter. Mi ò ní àtọ̀ bíbí ni ìbá fi ṣe sample dáadáa, so yé yín, mi ní àtọ̀ bíbí. Ṣé mọ̀ pé wọ́n àtọ̀ máa wà lọ́wọ́ rẹ sharp. Wàá wá rọra yọ, má ṣe yàmà, má ṣe ṣàwò, kan wàá rọra yọ. This is time for observation. Time of observation lélẹ̀. Wàá wá wò ó, ṣé àtọ̀ rẹ tó dà, ṣé immediately tó dà ó lọ settle nísàlẹ̀ ni, àbí gbà tó dà ó sluggish láti wọlé, àbí gbà tó dà kò wálẹ̀, ó dúró sókè ni. Result lélẹ̀. Èyí tó dà tó lọ settle nísàlẹ̀, maybe ó low. Èyí tó dà tó sluggish kó tó wọ ìsàlẹ̀, ìyẹn ó sì dà díẹ̀ ju èyí tó sáré wọbẹ̀ lọ, ó sì dà díẹ̀ nìyẹn. Èyí tó wá dúró lókè, ìyẹn dà nìyẹn. Ìyẹn ó dà nìyẹn. Ìyẹn carry high percentage of àtọ̀. Ìyẹn dà nìyẹn. But ẹ mọ̀ pé mo ń lo maybe. Ìdí tí mo fi lo maybe ni pé ẹ need láti lọ sí hospital. Eléyìí ò kì í ṣe like 100%. Ẹ need láti lọ sí hospital, ibẹ̀ lẹ ti máa rí gbogbo ẹ̀. But pẹ̀lú eléyìí, tó bá lọ pé ó fẹ́ ṣe test, àyà rẹ ò ní já mọ́. Already wọ́n gán ti ṣe test fún ara rẹ nìyẹn. Mo believe pé understand. Okay, tẹ́ ẹ bá understand this particular place, ẹ tún rewind video yẹn, àbí kí ni ẹ pè mí. But meanwhile, mo sọ wípé hospital ni the most accurate. Eléyìí tó náà tó béèrè pé on point, ṣé mo ní a kind of idea tèmi ní délé mo sọ fún yín. Bóyá perhaps ìwọ náà tún ní idea mi. Then ẹ̀yin tẹ́ ń wọ́ ọmọ, tẹ́ ń wá tọ̀, ẹ má máa jòkó tẹ́ ń cross leg. Má máa jòkó, má máa cross leg jù, nítorí òun compress kórópọ̀n rẹ ni, kò ní produce àtọ̀ tó dáa. Then o ní láti máa mu omi.
because atoo ó make larger percentage of atoo. O ní láti include oúnjẹ tó ní zinc àti tó ní folic acid. Ẹ̀yin tèmi ẹ bá mi wò tán. Then o ní láti avoid sugary things. Yes, it's necessary. O ní láti avoid the soda. O ní láti avoid sìgá àti ọtí tó bá fẹ́. Ìwọ tó jẹ́ pé o ti nílò àtọ̀ tẹ́lẹ̀, o tún wá ṣe gbogbo nǹkan, ó máa kéré sí ni. Àwọn míì wà tí wọ́n high o. Gbogbo àwọn kan tá à ń kà kalẹ̀ ó lè má affect wọn. But ìwọ tó jẹ́ pé òun retí ọmọ, wọ́n dẹ̀ ti sọ fẹ́ pé this is the result. You have to be careful. O ní láti wà careful. Then tó bá yẹ pé o bá ń ṣiṣẹ́ níbi chemical, máa protect ẹ̀. Then tó bá délé lálẹ́ túkà lẹ́lẹ̀ jẹ́ kátẹ́gùn fẹ́ sí. Mo believe pé you understand nǹkan tí mo sọ. Ibẹ̀ yẹn ò fẹ́ atẹ́gùn láti produce àtọ̀ tó dáa. Ṣó yé yín? Ibẹ̀ yẹn, oh my God. Ibẹ̀ yẹn ò fẹ́ ooru. Ibẹ̀ yẹn ò fẹ́ ooru. Ibẹ̀ yẹn ò fẹ́ ooru. Mo fẹ́ sọ ibẹ̀ yẹn ò fẹ́ ooru. Then mọ́ expose sí chemical. Tó bá délé lálẹ́ túkà lẹ́lẹ̀ jẹ́ kátẹ́gùn fẹ́ sí. Inú atẹ́gùn ó ní àlàáfíà wà. Inú atẹ́gùn. Then include màá pè lólóyìnbó ni so that máa easy láti get it. Pumpkin seeds. Pumpkin seeds yẹn ó dàbí ẹ̀gúsí ni. Yes, o lè lọ, ẹ lò roast ẹ̀. Ṣé níbi bó ṣe lè get more quantity to it. Ẹ fi sí ọbẹ̀, o lè add ẹ̀gúsí díẹ̀. Wá spinach, ẹ̀fọ́ nìyẹn. Àbí úgú, ẹ wá ẹja tó dáa. Ẹ reduce the sugar. Ẹ reduce the seasoning. Ẹ reduce the seasoning. Fish máa sí ọbẹ̀, máa mú bí pé òun mu pepper soup. O lè wá oúnjẹ kékeré kan sí lẹ́gbẹ̀ẹ́ kó fi tẹ́nu. Àmọ́ ẹ mọ sábà mú dáadáa ní ìwọ tó ń wátọ̀. Ó wà òkè. Ó ṣe kí ni? Ó wà òkè. Nílẹ̀ àwọn Haúsá, mo rí pé wọ́n máa ń lo nùnù, fúrádì nùnù. But ibi pé yẹn ń gbọ́ program mi báyìí. Àwọn màálù tó ń produce nùnù, ìmí ó lè má ní àlàáfíà much. So tí wọ́n bá lè get irú ẹ̀, kó warm ẹ̀ kó tó lò, kó tó mú. Warm nùnù yẹn kó tó mú. Nùnù yẹn ó ń produce àtọ̀. Mo ń sọ eléyìí nítorí àwọn tó need àtọ̀. Then máa mu omi. Tó bá ti di ọwọ́ around 11 yẹn, around the evening time, ní around 5 or 6 or 7, reduce it, omi because àti lọ́mọ tọ̀ lẹ́ẹ̀mẹwàá. Ẹ̀yin tèmi, ibi tí màá end sí ni. If there is any other update, màá jẹ́ kẹ́ ẹ gbọ́. Then ẹ̀wà red beans dáa. Ṣó yẹ? Coconut water ó ní àǹfààní. Ara àǹfààní ẹ̀ náà lélẹ̀. Ó dáa fún àtọ̀. Apples òun náà dáa. Ṣó yẹ yín? Apples ó dáa. Coconut water ó dáa. Ẹ̀wà red beans ó dáa. So next time àti máa sọ update. If there's anything tí mi ti sọ tí mo bá rántí, màá wá jẹ́ kẹ́ màá wá fi sí etí ìgbọ́ yín. So this is on point by 2 using my words for this. Ẹ má gbàgbé ilé-iṣẹ́ Akérèkọ́rò Skin Ultimate tó máa ṣe wá ní àǹfààní. Skin Ultimate tó máa ṣe wá ní àǹfààní. Ẹ pè wọ́n lórí nọ́mbà wọn. Bye for now. Akérèkọ́rò, àwa làgbà, àwa ní bàbá, àǹfààní. àǹfààní ńlá wà ń bẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa lénìí o. 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 Ẹ darapọ̀ mọ́ wa lénìí o.